أستعين على القوي ذنبي ومعصيتي ببعض قواك أذنبت يا ربي وقادتني ذنوب ما لها من غافر لك دنياي جرتني وعفوك شدني ما هيلة في هذه أو ذاك إن كان قلبي شكا لم يكن مؤمنا بكريم عفوك ما غوى وعصاك فليرضى عني الناس أو فليسخطوا أنا لم أعد أرجو لغير رضاك أيا سيد السادات يا خير مرسلين أيا من الأله العرش سماه أحمدا ولدت يتيما مفردا دون والدين فصرت أمير الأنبياء وسيدا فمثلك لم يولد ومثلك لم يرى ومثلك لم يبعث نبيا محمدا أود نبي الله طه محمدا رجائي يوم البعث صحبة أحمد وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في وداد محمد صلى الله عليه وسلم جلوسي قيامي أو منامي بليلتي على حب طه كلها لمحمد كلامي وشأني حركتي ثم لقلقي سروري وحزني في اشتياق محمد ففي حال نومي ثم في حال يقظتي أجرد شعري ذكر طه محمد صلى الله عليه وسلم. gbogbo àwa tí ẹ lọ kọ́fà gbogbo àwa tí àánú Ọlọ́run àtìfẹ́ tá a jọ ní sí ànábì tiwa ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bá a ti yòǹbó ẹ̀ jábútẹ́ náà ní. sallallahu alayhi wa sallam. kí ló ṣe wá tó o lè pa ewu ànábì. sallallahu alayhi wa sallam. inna salata. mọ́nà roka mọ́ torí Ọlọ́run wà fàáyé. ala nabi wasilatun. ó ti di bàbá wa lè kùbúrà lójú. فيها نجاة لكل عبد مسلم. ẹ̀yin náà bọ́ síbi díẹ̀ ẹ fẹ́ kó rùn pa ẹni ẹjọ́ pa ẹ̀ kẹ́lẹ́ bá níláárí. صلوا على القمر المنير فإنه نور تبدى في ظلام المظلم. kí lórúkọ àwọn ọmọ tẹ́ fi joyè tí wọn ò jòkó látẹ̀kan? kí lórúkọ oyè wọn? ìyá súnàdà. ìyá súnà alájà kàfílà. ẹ lọ pè wọ́n wá kí wọ́n wá jòkó.
ẹjọ́ ẹ̀yin àfáà mi àbáwọn àwọn tó wà ń bẹ̀ yẹn ẹ pé alájà kàfílà wá nísìn ẹ pè wọ́n wá nísìnyí. kan wá jòkó nísìn nísìnyí. ntí a fẹ́ joyè lé lórí ìsìn náà ni ó ti bẹ̀rẹ̀. ìsìn náà ni ó ti bẹ̀rẹ̀. wọ́n yà bá àtẹ̀wá fi yàn joyè oyè rẹ̀ ò máa ń jọ́ tó bá ti náwó fún yín nìkan ó gbọ́dọ̀ lè sojú ntẹ́ fi ṣe ní gbogbo ọ̀nà àti gbogbo ààyè. àti ní gbogbo ààyè. wọ́n wá jòkó bá jòkó mi ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀. صلوا على القمر المنير فإنه ó ti dà fà mẹ́rin tí ó pè wọ́n. نور تبدى في الغمام المظلم ó ti di àfà mẹ́rin. نور تبدى في الغمام المظلم. mo máa rẹ́sì ọ̀rọ̀ mi tí wọ́n fi jòkó. wọ́n fi jòkó. هو نورنا èmi sọ̀rọ̀ lẹ́yìn èèyàn. هو قلبنا وشفيعنا. àga wọn ní níwájú yìí gangan. من لم يصلي عليه فهو بخيل. ṣé wọ́n ti jáde. من لم يصلي عليه فهو بخيل. ṣé wọ́n ti jáde àbí. ṣé wọ́n ti ń yóò bá ànábì òsín ní àyín ni. ونورنا وقلبنا وشفيعنا. ẹ̀yin ọkùnrin ẹ̀ ṣe yóò bá ànábì kí n gbọ́. من لم يصلي ohun àwọn ọkùnrin ò jákè tó. عليه فهو بخيل. ó burúkú jù kóhun obìnrin ó jákè ju ti a lọ. من لم يصلي عليه فهو بخيل. ọ̀rọ̀ òní kọjá bẹ́ẹ̀ ti mú un. bẹ́ẹ̀ ni ó kọjá bẹ́ẹ̀. ẹ̀yà jẹ́ n rí náà. photographers. ọ̀rọ̀ òye ọ̀rọ̀ òye. ó tó ní dùnú kéèyàn máa jó ká àmọ́ náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó pé. Allahu akbar. n ló jẹ́ ní kí ìyá àlùbáríkà yóò jòkó. kí wọ́n jòkó. ìyá ọlọ́mọdá ṣe ń gbọ́ ọmọ ọlọ́mọdá tí ń ké lọ́dọ̀ mi wọ́n lé ní 12. bẹ́ẹ̀ ni. náà ọmọ ọ̀dọ́ yín ní ọlọ́mọdá. ọlọ́mọdá. كلامي وشأني ẹ jòkó dáadáa. حركتي ثم الأقلق. ṣé ẹ rí ọ bàbá lẹ́yìn kí mo jẹ ìmáàmù Ọ̀fà tẹ́ ń wò mí bẹ́ẹ̀ ni. irú èyí tí wọ́n jẹ ọ̀nà tí mo ti jẹ́ 130 ni. Allahu akbar. njọ́ tẹ̀ sí wàá kí mi ń lé mo fi hàn yín bí tí mo gbé gbogbo ẹ̀kọ́ síbẹ̀ pé ẹ wò ó ẹ wò ó. ọ̀nà 130 mo ti joyè láyé. سروري وحزني في اشتياق محمد. gbígbínẹ́kùn wájú mi jọ. سروري وحزني في اشتياق محمد. ẹni bá yóò bá ànábì ò ní ṣòfò. ففي حال نومي ẹ yóò bọ̀ dáadáa. ثم في حال يقظتي. tó bá sèmi ni wọ́ sèmi ni wọ́. ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ohun rẹ̀ oníjàkejì tèmi lọ níbi ànábì. أجرد شعري ẹnà ó sì àní Muhammad. ذكرى محمد فلا ظاهر إلا بأفضل مرسلين ولا باطن إلا بياسي محمد. لدى الله هذا العبد مختار خلقي oníkìjìpá. شهدنا وكلنا wọ́n ti kọ́. طاعة لمحمد. ṣé ẹ rí i Naam. ohun tí ò yá àwọn èèyàn tọ́rọ̀ bá ti di wáàsí ọba ti di wáàsí. wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ọba tó jù wá lọ́nu tí ò sára tí ò lè fẹ̀ dáadáa Allahu akbar. àfi ká pa kése fún Ọlọ́run lẹ́ẹ̀kan náà. lẹ́ẹ̀kan náà. على من يعصى مختاره خاب مقصدا.
ọ̀rọ̀ mi ò ní jágùn torí àwẹ̀ láwọn ní fún bàbá wa chief imam. Asọ̀rọ̀ bana. bẹ́ẹ̀ yẹn bá kọ̀ tí ò fi chief tí ò fi bàbá kún ọkọ yín nísìn ó fẹ́ fara panu bí Abu Jahali àti Abu Lahabi kí ló dé tó ń di mi lójú I don't like it at all. Asọ̀rọ̀ bana. Khatima adu Muhammadi. ẹ jókòó bàbá. Asọ̀rọ̀ bana. olójé kí n nàró ńgbà tí mo fẹ́ kí yẹn. ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tí ń fẹ́ ìyàwó ẹ̀ lẹ́ẹ̀mọ̀ wò ẹ fẹ́ fi ara pa. ẹ fẹ́ káyé ó nàró kọ́ ọmọ tí ń nà. dọ́tí yẹn bá ti dépò àgbà ẹ̀jẹ̀ àpè lágbà. bẹ́ẹ̀ kò yín ṣe tó yìí pé Tinubu ní Lamidi bọ́ọ̀bà sun ayé ńjọ́ náà. wọ́n fi pírẹsidẹ́ǹtì kún bàbá ní sí àgbákò. ọmọ pìtàn ya rẹ fún. pìtàn ya rẹ ńjọ́ tó wọlé yìí tó wá tajà. bọ́ọ̀bà síra láyọ̀. ẹjọ́ Yorùbá ló ní kófì yẹn joyè àmọ́ kò mọ respect yẹ. Yorùbá yìí rí bẹ́yẹn ṣe tóbi tó bó ṣe mọ ní ẹ máa wò. ṣé mo lè bá yín sọ̀rọ̀ lónìí? n ti rán kínní kan bíi títí ń ta mí nípa níkùn látàárọ̀. Asọ̀rọ̀ bana. mo ló jẹ́ ìjòkó ní mo fọ́ lẹ́rán bá. Khatima adu Muhammadi. kí ló tẹ́ Yorùbá nábì. Asọ̀rọ̀ bana. Yorùbá dáadáa ní. Khatima adu Muhammadi. ẹ sinmi èmi tí mo jòkó yìí 30 ni mo jẹ Imam Offa. Allahu Akbar. gbogbo ọtí ẹ kọ̀ láti pè mí bàbá ọ̀rọ̀ wọn dojúrú ni. Allah. Sama fawqa kulli sabuyi talibiyatan nida. Ra'a rabbahu. lọ gbàgà mo fẹ́ràn rẹ sàgbàgà n ní ọmọ lọ sàgbàgà rẹ. Bila ini ẹ̀yin nìkan dúró. ainu Muhammadi. ẹsẹ̀ ó máa ro ẹgbàgà Lọ́wọ́ kan. lọ gbàgà tẹ bá gbàgà ẹ̀yin náà ẹ rí i pé sẹ́ẹ̀rì èyí tẹ̀yìn ń ká ẹ̀ kàn ń ka fúnra yín ni sẹ́ẹ̀rì mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ayé ní wòmí lọ́lẹ̀ kan náà báyìí. ìgbà tí mo bá sọ̀rọ̀ 30 minutes ẹ lọ chẹ́ẹ̀kì ẹ ti ní more than 500,000 níbẹ̀. gbogbo ayé ní wòmí lọ́wọ́ bá so tí àwọn á fi jòkó ẹ̀yin ò ṣe ní jòkó. àná sì lágbá láti rọ́bọ̀ mi mú àná mo kó wá láti ilé. Ra'a rabbahu. n tẹ́ fi pé mẹ́ta bí kan bá sọ sẹ́lẹ̀ ìkan mọ̀ gbé lẹ́ẹ̀kan náà báwọn. Bila ini ainu Muhammadi. mo kí ọlọ́run ọba. Allah. ìwọ tó bá gbàdọ́ kan kọ́ lọ́n jí ọ̀nà bá mi kí ọlọ́run kí n gbọ́ dáadáa. Allah. ọ̀rí mi ti kí ọlọ́run jábútẹ́. Alimutu bi anna Allah. kí ọlọ́run bọ́lọ̀ ṣe kí ọ tó. Fil mulki wahidun. ọjọ́ lọ. Falaysa lahu zawjun wa laysa lahu mithlu. ẹ jọ̀ọ́ ọba tó ṣe pé yaf'alu ma yasha wa yahkumu ma yuridu wala yakhafu uqba. Allahu akbar. ọba tí ṣe tó bá fẹ́ yìí sì máa dájọ́ bó ṣe wù ú kò wá ní bẹ̀rù pé inú rẹ̀ ń bàjẹ́ ní àbọ̀n rẹ̀ rìn ó ti ṣe tí ó ṣe nù. Faman sha'a bukahu. ẹ tó bá wù Ọlọ́run yóò ní ayé tí ó gbé tiẹ̀ ayé ẹkún ni kó máa jẹ́. Wa adhaka man yasha. gbogbo ohun tó bá dáwọ́lé kó má yọrí. bó bímọ kò ní rí tọ́ bó níyàwó kò ní rí fún lóúnjẹ bó bímọ kò ní jèrè ọmọ. Faman sha'a bukahu. tó bá kọ́lé yóò padà tà bẹ́ẹ̀ bùn lọ́kàn yóò lásídẹ́ǹtì. Wa adhaka man yasha. ẹ tún wọ́n lọ́ọ̀ ní palẹ́rìn mo fi ní kíyà súná wá jòkó àbí. èyí lọ́ọ́ ń palẹ́rìn lónìí onítẹ̀yìn ya gèlè yìí lẹ́ẹ̀kan fọ́ járí tọ́ ma wọ́n kú. La ilaha illallah. ẹ jòkó ẹ fẹ̀yìntì kẹ́ ẹ máa gbádùn ara ẹ bẹ́ẹ̀ ṣe wà tá a fi parí. Adhaka man yasha. ẹ bá wọ ọlọ́ apálẹ́kùn èyí sẹ́ tìlú èbóde ni ẹ̀wọ̀n lẹ́ lómi lọ. àbí wọ́n wojú àwọn kébò mo ṣe mọ̀ kálukú
kálukú àmọ́ bá tiẹ̀ káàkiri bàbá imam ẹ̀yin kẹ́ ẹ fi di lè máa mú lẹ́kọ̀ọ́ yìí nìkan tí fi ń wà mọ́ òlu ẹ̀. Allahu akbar. gbogbo kí wọn. kí o tẹ̀yìn fi di lè máa mú yìí àwọn náà jáde wọ́n ṣe ṣàhádà àmọ́ ti jẹ́ àgbàlagbà náà ti ń sapángolo orí àtàbá ẹ̀. faman sha'a bukahu. bàbá imam ẹ jọgbọ́ ṣàhádà pé ẹjọ́ fi sórí ire ni bọ́lọ́lọ́ ń taari tiẹ̀ lọ. ẹlòmíì kéwjú yín lọ tí ń sùn sílé ọtí lọ́wọ́ báyìí. Allahu akbar. wa adhaka man yasha. ọlọ́wọ́ á fún yín ní agbára tó pọ̀. agbára wo bàbá yín àgbà ìmáàmù bàbá ọmọ yín imam bàbá yín imam ẹ̀yin gangan imam. Allah. Allahu akbar. adhaka man yasha. ìwọ lọ́wọ́ báyìí pé kí ni mo lẹ́ẹ̀kan tó ń sọ̀rọ̀ táàgì ohùn rẹ̀ wá fi jákèjú spíkà lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. ẹ lọ jókòó. faman sha'a bukahu. mo ti ń ọkọ ń wo ń bá etí mi sì gbọ́ràn púpọ̀ láti wà ní ti ń ṣe ìyọnu bẹ́ẹ̀ ni ti ń wo tójú mi ń yí bí ojú ọ̀gá tí ó mọ̀. wa adhaka man yasha. ẹ gbàgbé ẹ pé tẹ bá pàdé yẹn ní wàásí lẹ́yìn tẹ bá wá wàásí ẹ mọ tìrìtì wà bákan náà èmi ń ṣe ordinary scholar the grand imam of Ibolo kingdom. Allahu akbar. ìmáàmù tó wà lábẹ́ mi 580 ìlú ni 580 ìlú so ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi ṣe scholar kan tí a máa fi pa lọ́fà lẹ́kọ̀ọ́. wà á dé. dákẹ́ ọlọ́run tó wá kẹ́nu wà blessed alhamdulillah. lọ́n fún mi lásìkò tó pọ̀. wà á dé dákẹ́ máa ń yàṣà. kì í ṣe já fún ni táàfù kó máa lọ ẹbí ẹ tó bá bá mi pàdé rí dáadáa wọ́n sọ ohun tí mo wọ̀n kẹ́yà jòkó jẹ́ pẹ̀lú ẹ̀wò tẹ̀ ń pa ọ̀hún ṣé wọ́n ti gbọ́. faman sha'a bukahu wà á dé máa ń yàṣà. bàbá àwọn tó wá invite mi ní ẹ béèrè wọ́n sọ yeye kàtí ẹ̀ kẹ̀kan tó débi tí ń gbé Allahu akbar. kì í wá ṣe kókó gbogbo rẹ̀ ilé mo fi kọ́. adhaka man yasha. bí kò ló ti pàdé èèyàn lóde ẹ kàn sọ ogun yẹn di àáfàá lùlùgbòmí ẹ̀kọ́. mò ń chẹ́kì àwọn tí wọ́n ní láárí sẹ́rí wá sí important bí oyè lóye máa bẹ̀yà kan wá jòkó bàbá ìmáàmù tẹ́ ń wí nísìnyí ẹ̀ tí ìrálẹ́bù wọn tẹ́lẹ̀ ọmọ dáadáa lẹ́ ń pè wọ́n lónìí tó fẹ́ wé láwà ní nísìnyí lẹ́ẹ̀mọ́ ó ti ní gbéraga kò tẹ̀ kíyàn mọ́ ìgbà tẹ́ fẹ́ kó máa kúnlẹ̀ kí lẹ́ fi jẹ́ lè mọ́mù fún. kó máa yá lọ wọ́n ti ń sayé bọ̀ tipẹ́ nísìnyí bàbá àgbàlagbà ní nígbà tó bá ti wá sí balẹ̀ lẹ́yìn kọ́mítì ó máa ṣe mítìnì lẹ́yìn èyí ná gbùgbùgbù lábí aṣọ àwọn tí wọ́n rìtáyà sí mọ́ṣáláṣí tí ìmáàmù wọ́n máa fún ní sanction imam utuba rẹ̀ yẹn ti lé utuba yìí dẹ̀ báná ìbá ń ṣe utuba ojú rẹ̀ máa pọ́n bí iná ni kò sí utuba tí máa dẹ̀ ìgbóná ni tí nǹkan bá gbóná lórí ibú òní forí ibú ọwọ́ rẹ̀ lẹ̀ ẹ má jí ó dẹ̀ ẹ jí ó gbóná rírì. innal imamata fil haqiqati. àwọn yẹn fẹ́ràn ìmáàmù ọ̀dọ̀dọ̀ yọ̀ rí ọ̀dọ̀dọ̀ yọ̀ rí dàdàrà kájíwìn ni wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ tí ó máa ṣe wàsá lórí mímbàrí tí ó máa rẹ́rìn tí ó máa só tí ó máa jójó mẹ́rin bí wèrè. wọ́n ní tẹ̀rín ìbá ń ṣe útúbà àwọn bàbá tí wọ́n bí aná jòkó gbogbo sábẹ́ dorí kodò báyìí bí tútúbà rẹ̀ máa lé dé bí ẹyẹ bá balẹ̀ lámújẹ wọn ò lè mọ̀. Allah. fún òdodo ọ̀rọ̀ tó lágbára àmọ́ náà lẹ́fẹ́ gbé pẹ̀lú ọ̀nà àbáyé mọ́ ọ̀rọ̀ tí ní kọ̀kọ́ sọ mo kí ẹ̀yin àwa bàbá imam mo kí alága wa imam mo kí àbá wa likubura mo kí yín púpọ̀ bàbá tó bí wọn ilé wa ní ẹgbẹ́ lọ́fà Allah. bàbá tó bí yẹn gẹ́gẹ́ ẹ̀ẹ̀kejì bí táwọn tó ti wá tán
ilé bàbá wọn àti ilé bàbá ìyá mi ó tira wọn ní adó-odò ni. Allah. bẹ́ẹ̀ ni ní adó-odò. ládòdò. èmi lọ́mọ ọmọ Yusuf orí olówó kàdé orí olówó bàbá Offa tọkọ létí bàbá àwọn dókítà Ibrahim ẹ ti rántí nísìn wọ́n ti ń wojú mi kẹ́ mo lọ wí jèrè. innal imamata fil haqiqati fursatun. àbí ìgbà ni. wa rahmatun. bàbá tó bí Abdulsalam àti Suleiman ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ bread. ni'matu rahmani. wọ́n ti ń mérí bá. wa rahmatun. wa ni'matu rahmani. mo kí ọba ìmáàmù wa tí wọ́n bá kẹ́ bá ìmáàmù jáde bó ní ọjà oyè sí ti hàn. bọ́lọ̀dọ́ wọn. ìmáàmù Shuaib ẹ jùkú dáadáa mo kí yín o ọjọ́ lọ. ma kana tawajjahu lilahu bi farlihi. mo kí ọ̀rẹ́ ọmọ ìyá mi láti Canada alájà Riskat Yusuf. tajali imamati. púpọ̀. fawaka solitoni. mo ti wí iná ìlú ti dùn. tajali imamati. àwọn rìskíyà. fawaka solitoni. mo náà múra Canada. innal ọjọ́ tí ó lọ pẹ̀tùmọ́tò ló gbé lọ́mọ náà. ó sì ọ léṣe. imamata fil haqiqati fursatun. mo kí ọba wa tẹ́rẹ́ mufti dr mufti am. Naam. mo kí n púpọ̀ very handsome ka annaka qad khuliqta kama tasha. khuliqta mubarra'an min kulli aibin. bọ́ láti àwọn ọ̀tán wí. kanaka qad anátòkó láàrin yìí o. khuliqta kama tasha'u. nínú ọ̀tán bá dáàdì mi ṣe gbà ní ọ̀tán lé àwọn lẹ́wọ̀ àní àwa ẹ̀wọ̀ mi ò ṣe bẹ́ẹ̀ n fẹ́ jáde lónìí ṣùgbọ́n mọ́mí wá ń pè ọ̀ ní dá ọ̀tán lóhùn ìlú tí mo bí ọ sí. khuliqta mubarra'an. àwọn ọ̀dọ́ wọn náà fẹ́ mọ̀ mí sí lọ́tàn lé. min kulli aibin. èmi òun àti ètò náà ròyìn ọmọ ọ̀tán ní abá. ka annaka qadi khuliqta kama tasha'u. bàbá Imam mo kí àwọn àgbààgbà mo kí aṣojú bàbá ọ̀kẹ́rẹ́ Ṣakí. kábíyèsí. ẹ bá ń kí bàbá bẹ bá délé èmi wọ́n sì pàdé ní Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. ààfin ọlọ́ọ̀yọ́ tí mo lọ aláàfin Ọ̀yọ́ tí mo lọ níjọ́ kíni yẹn. Naam. sí sátọ̀dẹ̀ tó làbí sínú kan. sátọ̀dẹ̀. bàbá ọ̀kẹ́rẹ́ bá mi lọ́dọ̀ aláàfin. èmi wọ́n sún pàdé ní ọ̀dọ̀ alágẹ̀ẹ́rẹ̀ ní àgọ́ ààrẹ. nínú Ramadan ẹ bá ń kí wọn púpọ̀. innal imamata fil haqiqati fursatun. bàbá Imam kí n sọ̀rọ̀ tí díẹ̀ kí n tó sọ ti mọ́sálásí. innal imamata. à ń jẹ balógun lónìí kí là tún jẹ ìyá súnà àti kí ni bàbá àdínì ṣé ẹ ti pé ṣé ẹ rí bẹ́yìn ṣe wáyé ọ̀rọ̀ tí ó pọ̀ bóyá lẹ́kọ̀ọ́ nìkan ti dá mi lóhùn orí mi dá lóhùn ní Kwara State jàmá ẹni tó kọ́lé lórí mẹ́wàá njó lọ́ǹtì ẹ̀ rí kó wá lọ́ǹtì kó ṣe lọ́ǹtì pé mo fẹ́ bá lèmi dájà mẹ́rin ǹjẹ́ gbọ́ rí ìtìhádù alahadabiyin àdúwàlì mo kì í púpọ̀ ní tàlímọ̀ sọ ń bí ẹ̀ ní ṣòfò àwọn nìyẹn bó lọ wí. fil haqiqati fursatun. sharibna sharaba. sharibna sharaba. tayyiba inda tayyibin. kadhaka sharabu. tayyibina yatibu. ẹ jẹ́ kó. adabiyatun. mo kí àwọn al-markazi. abadiyatun asa. لست أنسى قبلة للمعارف المؤرخ في الإسلام حل لمشاكل فذا شيخنا قاموس في العلم آدم الألوري
ذو التأليف مرب البواتل mo kí n púpọ̀. إمام خطيب المسجد المتفنن mùdírù. مدير لمركز المفاضل mo kí. مدير لمركز Ọláwùmí. المفاضل. bàbá wọn Ọláwùmí. Ọlọ́run èmi wọn máa ń pàdé ní ẹlẹ́ẹ̀kú bẹ́ẹ̀ni lọ́dọ̀ àbá arátùmí lọ́dọọdún rahimahullah rahmatan wasa. أجلست أنسى ilmufti. كبلة Oníkìtì pa. للمعارف Sheikh Al-Wahhab. المؤرخ mo kí n púpọ̀. في الإسلام حل Baba Imam. إن الإمامة ẹ jọ̀wọ́ ẹ fẹ̀yìntì. في الحقيقة فرصة. o ti ń jẹ́ imam ẹ̀yin tí ẹ fi wọ́n jẹ tó dẹ̀ ti béèrè ẹ ti béèrè kí ni ẹ ń pè ní imam. kí náà ń pè ní ó yá إن الإمامة في الحقيقة فرصة. àkọ́kọ́ tí ń jẹ́ imam tí ń jẹ́ imam ìgbaniláyè láti dépò ọlá ni láti dépò ọlá ni. ṣùgbọ́n lómi kó fẹ́ kàn má jẹ́ ó yájú kó jẹ́ lọ Allah. torí jíjẹ́ lásán yìí rí fi bọ́ sọnù. Allah. ẹ dákẹ́ máa tẹ̀lé mi bàbá imam bàbá imam wo ọlọ́run fún mi láǹfààní àti lè bá yín sọ̀rọ̀ torí èmi ti ń hẹ̀dì Ọ̀fà nísìnyí mo ti ń kí jimá nísìnyí báyìí nísìnyí báyìí. ó ti pé 30 years. Allahu akbar. tí mo ti ń gun mẹ́mbà rí báyìí tí ń wo orí àwọn èèyàn lọ́ọ̀kan lọ́ọ̀kan. lọ́ọ̀kan báyìí. هو رحمة هو نعمة رحماني. so àṣírí àpàdé àlùdé tí ń jẹ́ ìmáàmù mo mọ̀ látòkè délẹ̀ هو mo tún wá jẹ́ ọ̀rọ̀mọdọ́mọ lè máa mú. رحمة هو نعمة Wahhab. رحماني. bàbá imam bàbá imam tẹ́bọ̀ ń gbọ́ fààyè gbà mí fàyè gbà mí. ọlọ́run kírètì ààyè fún yín bẹ́ẹ̀ni ẹ ti distinguish yàtọ̀ sáwọn ẹgbẹ́ yín nísìn ọlọ́run ti tán yọ. ẹ ti di number 1 tó mọ̀ fààyè rẹ̀ síwájú. ẹ wò ó ẹ wò ó. èyí lè fagbára jẹ imam kò lágbára pé ẹ máa tẹ̀lé mi ń túláàsì. Allahu akbar. Allah. ìwàlá yóò fi tẹ̀lé ọ ìwà ni. because àwọn tẹ́ ẹ fẹ́ kójọ wọn kéwú kéwú. ẹlòmíì kéwú jùlọ tó wà lábẹ́ yín nísìn bẹ́ẹ̀ lábẹ́ yín nísìnyí. àwọn ń gba kámú àgbàkámú. ìwàlẹ́ fi wá sun àdọ̀rẹ́ yányán Allahu akbar. kápẹ́ ní kí wọ́n máa dùn ní kí wọ́n máa já ìṣẹ́ wọ́n ò fẹ́ yín yọ ẹsẹ̀ yọ yín dànù ni Allah. wọ́n lù yín kọjá bàrà wọlé ẹ̀ ti rí jẹ wọ́n fẹ́ pa yín pẹ̀lú òkà lùwọ́. هو رحمة àmọ́ mo fẹ́ tọ́lọ́run ló sọ yín dà bẹ́ẹ̀. ló sọ yín dà bẹ́ẹ̀. هو نعمة رحماني. bàbá imam bàbá imam. kéèyàn ó jẹ imam ó jẹ imam. ìkẹ́ ọlọ́run ni ẹ má sọ di tí ò dáa. ẹ wọ́n sọ di tí ò dáa. ìmáàmù tó bá ní nǹkan mẹ́rin tí wọ́n fẹ́ kà yìí ẹ wò dáadáa ìkẹ́ yẹn yóò kọ̀yìn sí padà. La ilaha illallah. ẹ̀yà yín mà wájú yín mo wà lónìí mo kí yín Ẹ dákun. mo kẹ́yìn ọ̀gá mi lẹ́nu Allahu Akbar. Mẹ́rin. àkọ́kọ́ ń bẹ̀ alikiburu Naam. bàbá imam bàbá imam. ẹ má ní gbéraga o ẹ má ní gbéraga. gbogbo ẹ̀dá tí wọ́n látẹ̀kàn ní nàró kí ẹ yẹ ṣe pé mo ní spring ní tàǹtí fi ń nàró báwọn ìmí kò rọ̀ mí lọ́rùn kọ́ńbà òbí ní wo ẹni tó ní gbéraga mo nira mi la láti nàró ni. Allah. akbar. gbogbo ẹ̀kọ́ fi ní mi la nígbà tí ń jẹ gbèsè bó ní ti mọ nàró kí n máa jòkó bí ọmọ iléèwé tẹ́ ń pọ́nísì. Àbí. mo jòkó nù ṣùgbọ́n ẹni tí ń bọ̀ akíní tí ń bọ̀. ọlọ́lá lẹ́lòmíì náà tó ọ̀gọ́rọ̀ má fún ní ọlá rẹ padà Allah. tó o bá fún ọlá tiẹ̀ náà lè dojúrú mọ́ ọ lọ́wọ́. Allah. ومن حدثته نفسه بتكبر. ẹ̀dọ́kọ̀ ẹ̀ tiẹ̀ wò mí ọ̀n kì í fún èèyàn ọlẹ́ni ńlá ni ọ́ ẹni tó rán ọmọkà ló tò lẹ́yìn rẹ̀ o tó o bá jùlọ yóò rán ọmọkà àbí. mọ̀nàkà ẹni láwo lọ jẹ́ lójú ẹni tó rọkọ̀ fún ọ tó bá gbọ́ ọkọ̀ rẹ̀ lónìí bọ́ ọ̀dájọ́ kò lè pé mọ́tò fi kú. Allah. تجده صغيرا. bàbá imam bàbá imam. Abubakar Abubakar. Usman Usman. Umar anabi abiusi wọn Bẹ́ẹ̀ni. kò rí ẹn fín anabi ò rí ẹn fín rí orí afẹ́ rí. ló fi gbádùn ayé rẹ̀ torí ẹ lówó jùlọ nígbà tí Umar ò tí gba Islam anabi ò tó kó pèrún jákè Allahu akbar. njọ́ tó gba Islam ó ní pèrún anabi ní ntòbá ó lé mi náà lẹ̀ rújọ́ náà Allah. ó ní kọ́ pèrún pèrún. tó náà ti ń wá mọ́sálásí Umar wà nù wọn o wọ́n rú ẹnu wọn. kò gbéregbè
ó lè jí lálẹ́ kó máa bọ̀rọ̀ yín jẹ́ tí ló fi máa kò kíá ẹ manage irú wọn lẹ́lòdì alálàáfà bó ṣe rán lẹ́gbà ẹ gé fún un tó wá jẹnu kò ní lè má mú un jẹ fún lẹ́ran ajẹkújẹ ẹ manage irú wọn. kò kúrú yòókù wọn ni wọn mọ wọ bí àtọ kó lákòóbá kò ní yí ọ. tàbí bí o lè sàbíyà bí òun ní àpẹẹrẹ láti. ẹ wo mi ẹ wò mí. bàbá Imam mo kí wọn mú ẹjọ kẹrà ńlá ajá náà ọ̀rẹ́ mi púpọ̀. màtánà àtàwọn ọjà wọn ni ilé ẹ̀rọ fáyì. mọ́kìrì mọ́tì máa bá yẹn mú sọ̀rọ̀. sẹ́ni bí o ṣe wáyé kọjú sí bàbá Imam. ìmí ìdálò ní gbogbo tó nà rún ìgbà ọ̀ìdẹ̀ kan láti bóde bí mo ṣe kún ọ lẹ́yìn nígbàdúrà ọ̀pọ̀ sí àwọn tí ìdáná di wọn ní dáadáa wọ́n ti pọ̀ kálukú ló níyàwó àtọmọ wọn sì níyà àti bàbá wọ àrùn ẹgbọ́n ọkọ̀ ẹja mọ ẹwọ yẹn tí ò ní sùn torí èmi nìkan ẹ mọ dóde lọ o lọ́mù tí bá wọn ti dà sí ìsáko níjọ́ tó bá kidnap ẹ̀ kò ní lẹ́ni gbà á lẹ́rù. Wọ́n nìkan wá dá lọ sáìtì. Wọ́n nìkan dá lọ sáìtì. Tẹ́gẹ̀rì Amati. Kàfáyà kọ̀ ẹ̀ wọ́n ní àyè. Kẹ́sìrì Bọ́ọ̀nì. Pósítà mi lórí èmi mo bí òun tiẹ̀ bá wọn. Àjẹlì Amati. Yes, ọ̀là àlùbáríkà. Kẹ́sìrì Bọ́ọ̀nì. Kọ́ni bàbá ọdẹ dáná sọ̀kẹ́ tó mi rè. Ọmọ mi gẹ́gẹ́ ni. Àlìkálọ́bù ẹ yóò máa bínú jù. Nígbà tí ẹ bá ti ọ́ọ̀tì yín ẹ má ṣe ojú àgbẹ̀lẹ̀ ìbẹ̀yẹ̀ kó kéré ni. Torí ọ̀rọ̀ bínú ọmọ hàn ní mọ́ṣáláṣí yìí kàkà náà wọlé àwọn kájú wọ́n ṣe èfó ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ká ṣe àwọn lọ ń bá wí. Àwọn lọ ń bá wí. Bàbá nǹkan bẹ tí wọ́n provoke mi wọ́n bí mi bá kábíyèsí àná náà kọ́ láti pẹ̀kún àdúrà tó yìí wọ́n bára gánà mo kà wọ́n wá sùn bàbá dá kí ló tó jáde báwọn wọ́n ní wọ́n sẹ̀ ni mo bínú jáde ní wá ní ìhàwó lápátálápátá ó ní ìdòkó ó lọ kí ó lọ tí ì dá pàmò ọ̀wọ́n ṣèjọba náà lórí àwọn táyì sẹ́gbẹ́ ẹ̀ nípa àpá àtà àṣàgbà rẹ̀ ọwọ́ náà ní ọ̀nà bá kú tán wọ́n ní gbádùn ayé rẹ̀. Mo kàn páìpù mi, mo pọ́ yín báyìí, mo ní mo wọ̀ ọ́. Àgbàlagbà kí wọ́n á kú náà, ọba ní nkọ́ yín nínú ẹ̀sìpíyẹ̀sì tèmi. Ìrírí ńlá tẹ̀ tèmi kan ló tíra. Ẹnìkan bá kú ní bá ń sunkún á, bàbá ọ̀tọ́rì nǹkan. Lára owó tó sọ ọ́, ìkan ti tú lónìí nù. Bá a ṣe tú díẹ̀ tán ní Imam. Àwọn tó bá àjẹta lùgbà wà. Ní mọ́sálásí. Àwọn tó bá tàlẹ́ ló gbà ń bẹ. Ní mọ́sálásí. Tòní wá dé ẹ̀wọ̀n ọdún tẹ̀ tí ń kí lọ́dọ̀ àwọn tó ní ìmọ̀ kó tó kàn yín. Àwọn tẹ́ màá lè dìde tán bẹ lórí wọn sùúrù lẹ́nu pa àwọn pàpà wọn lẹ̀. Ẹ̀jọ́ tó mú communicate. Ayakumullah. Àkàndá wọ̀ sẹ́bí ló sí ẹ̀ màá lè ti wọ́n ní lọ. Ó ń bẹ lára mi ní sí gbẹ̀dúrà rẹ̀ rẹ̀. Fún mánéjì wọn lọ́ba àfẹnúwẹ̀ nkúta. Àfẹ́fẹ́ náà kápọ̀ nkúta náà. Kò ní sáwọn yẹn tí ó máa fún wa ní ìmọ̀nà. Ọba Imam ṣe é gbéyà bẹ́ẹ̀ gbọ́. Ẹlẹ́ẹ̀kẹta tí ẹ gbọ́dọ̀ ní. Àlìjúùdù ẹ máa tọrẹ. Ẹ bá ṣe oṣù àtàkọ́wọ́ sí i lápò. Gbogbo àbáta pé wọ́n ti kú tán yẹn o. Ẹ máa kó kalẹ̀ bámi ilé ìgbà 1,000, 2, 3 ẹ̀rọ apèsè ẹ̀lápò èyí tí ó ń là yẹn orí fóònù ni ó ti wá. Mo rí náà fi ń kó lẹ̀mí látara òun kàn rẹ́rìn ní pé ọ̀rí nǹkan ní àná àti tí ìgbà kílò tó sún lòlò. Bàbá ní sẹ́ni àìkíṣẹ́ tí lọ wò ní tọ́lẹ́tì ó bu ẹ̀rìn ní tipa tí kà ó sẹ́nu ní 10M, 20M, 5 ó kéré jù ìyìn ẹ̀fìrà káàdì náà. Fẹ́rẹ́ lẹ́yìn wá ńlá mi ju tójú gba wọn lọ tó kọ̀ọ̀rọ̀ wọn kàmí mẹ́gi. Ẹgbẹ́ náà fún àgbàlagbà kẹ́lẹ́ bá àgbàgbà bí wọ́n.
àwọn tó kù tẹ̀ sínú kúnnù bàbá yín àgbà náà lọ́kọ́ lù ẹ́ gbọ́ bàbá kejì tó lù ẹ́ ẹ wá sún èèyàn àgbàlagbà ló kó ẹ má jẹ́ ọmọ arántí ẹni tó ti kú ẹ má tọ́jú wọn àwọn ọkọ yín náà tó dàgbà àwọn ọmọ sáájú ò tí ì kú ẹ ti wọ́n tẹ tó jẹ lásìkò bá tó kọ́ wọn lọ kẹ́rẹ́ àdàgbà. ẹ jì kọ́ sọ́wọ́n bọ̀. ṣáwìr ẹ̀sìn máa bìyànjú sí mítìn bàbá yìí di dáadáa àgbọ̀rọ̀ ní ká kírun ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá pé èmi ni máàmù ọjà máàmù ní agbára ká kírun lẹ́yìn rẹ ọ̀ọ́ni ayọ̀ kí mọ́sálásí ni ọlọ́ọ̀ni ẹ kírun ni kò dákọ̀ mọ́sálásí àti kí. ṣáwìr ẹlẹ́ẹ̀kẹ́ni o tiẹ̀ pọ́n tiẹ̀ bàbá imam àdáhàfù ẹ wá lámọ̀dúkọ mufasiru lè sẹ́yìn bẹ́ẹ̀ bí yín lè sẹ́yìn àwọn kọ́mítì lè sẹ́yìn ẹ gbà pé òṣìṣẹ́ ẹni yìí sẹ́ni wọ́n tọ́ da lè búrẹ́dì lẹ̀ tọ́wọ́ ẹ̀ ti ń sun búrẹ́dì sẹ̀ ọ́ ẹ̀ ti ń bọ àbúrò ó sẹ̀ ọ́ ẹ̀ ti ń ṣe fúláwà sẹ̀ ọ́ ẹ̀ ti ń fi kára rẹ̀ sẹ̀ ọ́ wá ní ọ̀nà sọ́ọ̀jì owó ọ̀sọ̀tù ó sẹ́yìn o tí ń lò. ولا تعجل وانفق ولا تخف. obìnrin dákun pé tọkùn kíákíá òfurufú bí ó dákun. Nínú ọ̀nà àlùbáríkà wàhálà wọn lè lọ ń sọ̀rọ̀. fẹ́tìrì ààrẹ àtàkùn àṣà. àwọn jẹ̀mọ́ bàbá àdínì ó kàn bàbá àdínì àti balógun àti ìyá súnà àtẹ̀yìn kọ́mítì káàfì ọ̀hún kẹ́kẹ́ fún ní gbèdéke. ẹ má lu kẹ́kẹ́ ní bọ́bẹ̀. ẹ̀fẹ́ bá àwọn sọ̀rọ̀ ẹ wá pé congress meeting láti ní wọ́n nìkan sí ẹ máa rán tó wá ẹ̀kọ́ tí ò ní àlùbáríkà. sọ́ni ọlọ́run kẹrin yẹ. akéde òfò ẹ̀fọ́ pàdé láago mẹ́rin ìwọ́n lọ́dún gbogbo wá pò afẹ́bẹ̀rẹ̀ bó ṣe náà múra sọ̀kọ́ mọ̀lẹ́ ti di mẹ́sàn-án tí ò rí sẹ́ wọ́n di 13 torí kiri bó ṣe fara nílẹ̀ mọ́mọ́ lè fara ní ọmọ rẹ̀ padà bẹ́ẹ̀. àhàsíní. kọ́lá ẹjọ́ sọ fún yín wọ́n kẹ́ adopt kìíní yẹn tí wọ́n fẹ́ gba owó kúrò ní central mosque Ọ̀fà tí a bá sáì mi ní kàńtà sáì tí a bá sáì wọlé lọ́wọ́ gbà bẹ́ẹ̀ ṣe wò mí orí kìíní ni ti ń sọ yìí torí kìíní èmi ní custodian central mosque Ọ̀fà wọ́n sì máa náwó tì ní mọ̀ ẹ̀yin kọ́ mi tí wò ní sáì tí lè máa mú wọn mọ̀ owó ta náà ti ta ẹsẹ̀ lè ta owó ti ń pa pẹ̀lú ogun ẹ̀yin ẹ̀rẹ́ lè kéwù. ẹnìkan mi tí wàá pààrọ̀ aṣọ ọdún ìlọ́mù tí wàá wọ́tọ̀ bá ẹ̀wọ́dún léyà ojú òtí lára rẹ̀ ẹ̀yin àfà ẹ ti gbà wà kan tí ò wúlò ẹ lọ kọ́ àwọn tí máa ka owó mọ́sálásí tí ẹ bá jẹ́ 5 àfà àgbọ̀dọ̀ jẹ́ 3 bẹ́ẹ̀. mo ti kí. àhàsíní bàrí ẹ̀rùmí. ìyàwó ni wọ́n mú ní olùdádùn gbọ́ lórí rẹ̀. wàhásíní bàrí ẹ̀rùmí. ẹ̀jẹ̀ jẹ̀mọ́ ẹ̀yin àfà ìlẹ́kọ́ lónìí. ohun tó fọ́tà yìí náà fi ní ìjọba ara yín lò ó ní pé ẹ máa dìtì ara yín. ẹ máa lọ ọ̀dọ̀ alága kọmitì lẹ́yìn ẹ̀yin òfò burúkú wọ́n fẹ́ yọ ẹgbẹ́ yín lóye ẹni wá kí wọ́n yọ yóò fẹ́ jẹ ogún wọn náà wọ́n yọ wọn náà ẹ̀yin àfa àti sẹ́yìn ò torí mọ́ tẹ́gbẹ́jọ́ ara yín lọ́dọ̀ kọmitì nílàjí èyí làsíkàlù tó ṣe kọ́nà òkè ọ̀ léèrè kú rẹ̀ ọ̀wọ́n lọ kásùbà nílé olówó ọ̀ nílé tiẹ̀ ṣé wọ́n gbọ́ wàhálà nílé dá mi lóhùn jàmá ọmọ náà fẹ́ yọ lèmọ́mù kan nìkan gbogbo àfáwa ní àjẹ wà láwọn onírí yọ wọn ní ti fún ní kúrẹ́rì ẹ ti máa kọ lẹ́tà tí o bá máa ṣe àwọn ọmọ náà ṣe ogun tó mu ní ọ̀pọ̀ àwọn náà dànù tí wọ́n ti gbọ́ yé bá bàbá wa bàbá àdínì ẹ̀gbọ́ gbogbo tí bá ń jẹ́ ìmójútó lèmọ́mù ọ̀dọ́ yín yóò ti bẹ̀rẹ̀ bàbá àdí ẹ̀sìn lójoojú ìmọ̀ràn ojú yìí ṣe kúrò wá nígbà tí a rọ̀ ni ò lè rẹ́ nìkan báyìí sẹ́yìn ni àti kílíà rẹ̀ ẹ̀yìn lẹ́yìn mọ̀ sí mítìn bí àbákàrẹ̀ ṣe ń ṣe
tí aṣọ àlẹ́bí òfin rù tí òfin bọ́ lọ́rùn ẹ̀ iṣẹ́ tí nìyẹn mọ́sálásí ti gbọ́dọ̀ tó ró bá a ti fẹ́ tó kọ́ ìgbòsí problem ẹ fún mi ní ọjọ́ mẹ́rin máa pọ̀ lẹ́yìn 40 ẹ mọ̀ ìyẹn tó lè fún wa ní 20 million ẹ mọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ṣe dògbò yìí ẹ fẹ́ 40 kí wọ́n dà á lẹ̀ kò ní ìdí lọ́ńtì àkọ́fẹ́. وليس للإنسان إلا الذي سعى. ẹ̀yin ìjòyè díìnì wọ́n kò sí tí ń jẹ́tọ́ bí èèyàn mo tó bá ṣe ní ó gbà kí ló dà lọ́ọ̀tì mọ́ṣáláṣí mo wà ní Òwúṣí lánàá Òwúṣí ni mo wà táwọn lọ́ọ̀tì mọ́ṣáláṣí Òwúṣí ní Kwara State wa ní Ìwó-Òṣè lẹ́bàá Òwúṣí nílùú Káwáyà mo wá wà ń bẹ̀ Káwáyà sì táwù bẹ́ẹ̀ bá ní ìmọ̀ mọ̀ṣálà lójú aago mo fún ẹ ní 10 million kálukú wa ń dáwó kálukú ń dáwó ibi tí Nàìjíríà dé lónìí bẹ́ẹ̀ yẹn ní 100 million ó ní wọ́n ti ṣe DPC náà. ìyàsúnà agbára tẹ ẹ lò tẹ ẹ fi yí kéwù lọ́jọ́ orí ẹ̀dá ọmọdé ọgbẹ́ pé wọ́n mọ́ṣáláṣí mi tó fi mí jọyè wọ́n ní 10 million ọmọ mi ẹ̀tọ́ mọ́kànlá 1 million mo fẹ́ gbà yìí báyọ̀ bá ti gbà yìí níbi ẹ̀sìn gbogbo mi tó ti lè wò ó gbà yìí ẹ̀fẹ́ ló fi kó bẹ̀. زمانا لمن وعى. ẹ̀yin olóyè kò ní àwọn tó joyè àwọn mẹ́ta ni wọ́n kì í dákẹ́ fún ibà ẹni àkọ́kọ́ òun kọ́ ọkọ̀ tiẹ̀ sára omi bàbá wa tẹ́lẹ̀ ẹni mo fi ẹni kejì òun kọ́ ọkọ̀ tiẹ̀ sára yẹ̀pẹ̀ ẹni kẹta òun kọ́ tiẹ̀ sára àpáta olóyè tó kọ́ tiẹ̀ sára omi ìjọ tó bá joyè nìkan ní ònàwó tó ti kó lójú àgbo ọkọ̀ ló parẹ́ tẹ̀lé ni. ṣé wọ́n gbọ́ ọlọ́mọdá ẹlẹ́ẹ̀kejì tó kọ́ ọkọ̀ tiẹ̀ sára yẹ̀pẹ̀ mòlúdì nìkan láti máa rí láti nìkan dírì ẹ̀ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀ máa rí ẹ̀wò dára tó wájú ẹ̀kọ́ ọdún mẹ́wàá ọlọ́tún mẹ́lò kúrọ́ kò ní ẹ̀sìn sí mọ́. àwọn ẹni tó do ètò kọ́ tiẹ̀ sára àpáta bẹ́ẹ̀ bá fẹ́ kàn wọ́n sí láti yóò ní impact ẹgbẹ́ tó lé àlùwà náà ṣe yóò dá sí bẹ́ẹ̀ bá kù yóò dá sí àwọn anókọ̀ wọn ní parátá yóò fi lè jẹ ayé mọ́. àyíká ẹ̀dá káyìí. èló ń tẹ̀wá bí lónìí ẹnì kọ́kọ́ sínú ẹ̀sìn tọ́lá tẹ̀lé mi tóbi kọ́ ọ ní 20 million ilé ìgbẹ́ ẹ̀dá kan ẹja ṣàdúrà ká ní ilé ìgbẹ́ lọ kù sí tí yóò ṣàdó tálágà ló máa kú sí ibi tó ná 20 million sí wọ́n bá ti dì bọ̀ ó sì rà ní 10 million ìdí tá a fọ́ bomú àwọn ilé àlùwàlá kó wá kọ́ ó là pọ̀ tá a ṣe sáfù àmọ́ bá a pọ̀ kọ́ lọ kù lọ ṣùgbọ́n wọn kọ́ gàjẹ yókù lọ ṣé tó gàjẹ yókù lọ. wọ́n gbé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ká wọ́n náà wá fi $100 sílẹ̀ ọ̀fẹ́ pàlà tí kò $100 kan tó kú lò torí ọmọ tó ọmọ kìnìún a kí ni ó ṣẹlẹ̀ Islam ní sọ́kọ́ bàbá ọlọ́jà ẹ̀ ń tí ò rẹ̀ lẹ́kọ́ bí lónìí. Bàbá mi kì í má kàkiri mọ́. Ilé ọlọ́wọ́ ń ké. Ilé ọlọ́wọ́ ń ké. Bàbá sẹ́mi àwọn ẹ̀dá òkú àti ń sọ wọ́n ti ń sọ ní. Ó ní mo ti wà nínú òhò. Àwọn aráṣọ ọdún, aráṣọ freedom, aráṣọ ìyàwó àpàrọ̀ ọ̀dà mọ́síláṣí. Ọ̀dà mọ́síláṣí ò dá aṣọ tuntun. kàkà wọn náà láti bùyọ́ ti lọ́ọ̀rì kọ́ máa. Ọ̀dọ̀dún la kọ́ ọ̀rọ̀ ìgbìnú lé wa. Àpọ̀lọ̀ ọ̀sán sísẹ̀mù wa. Àfọwọ́ èsì ṣe. Mọ́sálásí wa ń ṣe kúkú ní ọ̀dínlẹ̀ àlùwà láàmì. Bàbá sẹ́mi Oníyọ̀ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ tí ń pààyàn yìí. bàbá sẹ́mi Jẹ́mọ̀ ìdọ́kùn, ǹjẹ́ ká mọ́sálásí ó ti máa ra omi àlùwà lá. Bẹ́ẹ̀ mẹ́rin ló wà nínú ilé ẹlòmíì. Àti wá kọ̀ọ̀kan fún ilé náà lógún. Ọwọ́ ara omi èyí náà fi yanu nù. Ẹ̀bọ́là bá wọ̀ lẹ́nu. bàbá sẹ́mi wàmẹ́ làápẹ́ dídá. Mọ́sálásí ni mo sunkún fáwọn òsì dábì náà. Ẹ̀jẹ̀ adalẹ̀ ọlọ́run lè ní o. Òde ìzira. Ẹ̀jẹ̀ nígbà tí a bá pàdé ọlọ́run ẹ̀mú tẹ́ẹ̀mú dání tẹ́ẹ̀mú rábìjà ìwájú ọlọ́run náà mo ṣe báyìí fún ọ. Wàtúbù fún màrúdú hukuka. Sọ́mọ́lì ká ṣe dáadáa. Tí wọ́n lọ dún ìhùkú kà ẹ̀dá ìwọ náà padà fọlọ́wọ́.
Ọlọ́run tó ní gbogbo ìyẹn lẹ́kọ̀ọ́ ló ṣe mí ní màmú Ọ̀fà. Èrè lèmi fi sí ni o. Mo dá ìwọ náà padà fún ni o. Mo fi dìyà àwọn náà sí mi. Àbẹ́ wọn sí mi. Ẹ̀dá kí bàbá ọ̀nà kí ni mo tọ́lọ̀ fún àpọ̀kọ̀jà ká má discharge lọ. Yàrá ìlú àwọn ìbàlẹ̀. Wọ́n lè tẹ̀ bá pé ìwọ̀ fẹ́ ni ọlọ́run. Yàrá ìlú àwọn ìbàlẹ̀ ọlọ́run ká àdáwọ̀ kó fún iláyé yìí ni. Ẹ lọ́dọ̀ bí kíni? Bí kí ṣọ́ọ̀bù jóná, bí kọjá ọ̀daràn, bí kéwù òjò wọlé. Báyọ̀ bá ti lè yọ ọ̀dọ́ náà ọlọ́run ní kankan. Àmẹ́ni tí ò yọ lórí kọ́dà bú. Ọlọ́run nígbà tí mo fún yín nìkan tẹ̀ yọ ẹjẹ́ bá yọ. Ilé rẹ̀ wó. Ètò ẹ̀kọ́ ná 10 million wó ilé 250 million kó má rí ipá àmọ́ bẹ̀. Odidi ọjà ṣíìpù kankan rí. Kí ló dé ọlọ́run mo bèrè 1 million fún mi. Mo fi gba 1 billion lọ́wọ́ rẹ̀. Torí owó mi náà fún mi mo sì gbà kẹ́rin ní padà lọ́wọ́ rẹ̀. Ẹgbẹ́ ìwọ padà síwájú ọlọ́run. Wọ́n ní kí n bá pẹ̀lú ẹ̀kọ́ lọ. Bàbá kí ẹ. Ní tí wọ́n wí dálẹ̀ dáadáa. Ẹ̀dá ọmọ kéwì yẹn. Ó kì mí lójú àlò dáhùn. Màmá wa kí àfáà rẹ̀ padà. Ọmọ kí tí wọ́n rẹ̀spẹ̀tì yẹn. Àfáà rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ṣe tó fún un. Wí lẹ́ẹ̀kan sí i.